ó wá di pé nǹkan súlẹ̀ kan ògo wọn bàbá àlùfáà wa Tọ́lá Abdallah bẹ́ẹ̀ ni Al-Azhari wọ́n ti bẹ́ẹ̀ fi mílíọ̀nù pa àfáà ilẹ̀ àfáà Tọ́lá yẹn ní Darul Ulum ó sínú ọyìn àbí ọdún mélòó sínú ọyìn ọdún kan àbọ̀dún méjì tó sínú ẹ̀yìn ń já sí wípé inú àwọn ọmọ bàbá Lágége ni orí nǹkan báyìí ẹ wá wo ń tá àfáà náà ẹ wo ń tọ́ dá lára ọfọ kutumọsẹ àfáà Tọ́lá náà Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ fún un gbogbo bí ọba wọ àánú Ọlọ́run báwọn èèyàn owó táwọn èèyàn ń fún kọ́ ohun àwọn tó fún lówó wọ́n ṣeun púpọ̀ wọ́n gbìyànjú púpọ̀ wọ́n dẹ̀ ṣeun wọ́n kù mọ ìfi ẹ̀mí ìmoore hàn àti ìmọrírì bàbá Lágége àmọ́ oríire tí Tọ́lá ṣe kọjá yìí bẹ́ẹ̀ ni ó ti wọnú ògo nu ni ọgbọ́ ó ti wọnú ògo Ọlọ́run ti sa aládàá ògo ó ti gún ní ọ̀bẹ oríire ọgbọ́ Ọlọ́run sáfà Tọ́lá ní àdá ògo ọ̀nà agún lọ́bẹ oríire látara wípé ó ṣiṣẹ́ ọmọ ọkọ torí rú àwọn àyíhun ẹsẹ ni sáwọn Sheikh Adamu Yahaya ni wọ́n máa wá dá àwọn àyíhun lóhùn wọ́n wá fèsì wọn ọmọ wípé aláìmọ̀kan àtò ní mímọ̀ àṣòro bá jiyàn then level lágbára ẹni tó bá jù lọ pẹ̀lú gbogbo nǹkan bọ́ bá lọ́ọ́ bá jiyàn ó ti yé báwọn ọ̀dọ̀ ti ara rẹ ni torí ó ṣe níwọ àmọ́ tọ́lọ̀ ń bá fẹ́ ṣe tọ́ bá fẹ́ dójú ti ẹni tí ò lójú ti tí ọmọ àwọn rẹ̀ ó sì fẹ́ dójú ti ẹni tí kéwu rẹ̀ ọ̀ká há ní rò pé nǹkan gidi lòun gbé lọ́wọ́ tó ìjà sí wípé Baytul Ankabut iná ni tọ́lọ̀ ń bá fẹ́ dójú ti rú wọn ní wọ́n ń pé kò sẹ́nìkan kò sí bàbá Lágége kò sí gbá kò sáwo tọ́sà bẹ̀rẹ̀ rẹ̀ níjọ́ tọ́lọ̀ ń bá lóhùn ń bọ̀ wá ẹ̀ ń bọ̀ yín dé níjọ́ Ọlọ́run bá wá dé ní wá yọrú àwọn Tọ́lá hàn àfáà Tọ́lá náà ní wá yọrú wọn pẹ̀lú mímọ̀ tó farabalẹ̀ tí ẹ ṣe mímọ̀ pé a máa lágídí torí màá méjì níbẹ̀ mọ̀ kán bẹ agídí ni kọ̀ má kò sí nígbà ó tún wá sọ wípé ọba wa jẹ pé kò bá dá wọn lójú kó wọn jẹ kó wọn máa bọ̀ wá sí Nàìjíríà káwọn làbújá kó jẹ́ físíkà wọ́n má jẹ́ sí pé orí afẹ́fẹ́ má kájọ fojú tóra wọn ogun wọn náà wá rí wọ́n ti gbà nísìn ẹ̀wọ̀ orí àwọn àfáà Tọ́lá tá wí yìí nísìn o àwọn tá jáde ń jò níyìn láwọn yìí ń o lẹ́yìn ń jò níyìn inú ọmọ Markaz inú prodọ́tì bàbá Mudiru ní Markaz lónìí náà ní àlùfáà Tọ́lá náà wà irú wọn wá pọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé ọ̀dọ́ ọmọ kékeré dìde àfáà ni wọn ní tí ń sè ń bẹ lérí wọn àfáà bàgbàlagbọ̀ bá múra wọn faṣọ èyí rẹ̀ ọwọ́ ajáde wípé àjọ yìí a sì ń wò yín ran ẹ sì ń pé kò sí nǹkan ọ̀kẹ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá Mudiru ń sọ pátá orí pọ́ìntì làfáà àwọn wà torí pé gbogbo nta àfáà àwọn ń sọ làwọn ń ṣiṣẹ́ tọ́ làwọn sì ń wádìí rẹ̀ làwọn ń bá bẹ́ẹ̀ ìwà bá a bí ọ̀hún tó bá gbà pé nta àfáà wa wí lọ́lọ́dọ̀ tiẹ̀ jájọ pàdé lórí fídì àmọ́ orí fídì ọ̀hún tí wọ́n ti pàdé ó ti yé báwọn àwọn odi fídì ńláńlá tí wọ́n ti play bọ́ọ̀lù kílẹ̀ máa ń pè fi àwọn fídì láláhùn àwọn fídì tọ́fẹ̀ kí òun gbé wá sí fídì tọ́fẹ̀ tí wọ́n ti play 11 player ọgbọ́ òun náà lòun fún fídì ọ̀dà fún ọ lòun gbé kalẹ̀ ó ti yé báwọn ìyẹ́kọ́wọ́ fídì lọ́ba lọ aside aside onímẹ́fà lọ́wọ́n sì ni èyí tó na pátá ni òfin ẹ̀yà lò ká lè máa bí kó wá ti máa gbá tó walillahi alhamdu wípé àfáà Tọ́lá náà Ọlọ́run ní lérí ìdíje òun Ọlọ́run ní ọfẹ́ yìí rẹ̀ lélẹ̀ ó sì òun ní ìwà òun ní tí wọ́n bí òun ní òun ni kó wá ń fún nífẹ̀ẹ́ òun ọgbọ́kọ́ sí ọba yẹ pé ọba kò win ní ọ̀dà àtúnmú ọjọ́ míì ọgbọ́ àwọn míì tó ń bẹ lẹ́yìn àfáà Tọ́lá náà kọ́dà nú àwọn tán tó jáde lẹ́yìn ẹ̀ ihò lára wa tó lẹ́fi mọ́ tọ́lọ̀ ń ṣe fún bàbá Lágége oníkálùkù ó lè gbé jẹ́ oníkálùkù ó sì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́
ọ̀rọ̀ yìí sì ṣe èbú ó ní ẹ má bẹ èbú o ẹ má jẹ́ èbú ẹyọ kan ẹ má jẹ́ ó jáde ńbẹ̀ ẹ jẹ́ ó já sí wípé pure mímọ̀ náà ni tí a fẹ́ ṣe nìkọ́ọ̀ṣù lórí ẹ̀ lórí gbogbo nǹkan tí baba Alágége ti sọ̀rọ̀ lórí ẹ̀ táwọn èèyàn ń wí pé kọ̀ lọ tí ó sì yé wọn òun fẹ́ là yé wọn nígbà tí baba àwọn ń wí baba àwọn wà ló right so àbá àtọ́lẹ̀ àná ẹ jẹ́ á ṣe bísímìláì kan akọ́díjà kún lè láfi kan fún gbogbo ẹ̀ níbi tọ́lọ́run tí máa sọ yàn láyé ọlọ́mọsàbá wa sọ àfa náà alibarikola Muhammad rasulullah wàlá sallallahu alayhi wa sallam ó gbógo Sheikh Adama yọ ẹnìkan òun ní ọmọ baba Alágége rí ó gbógo baba Alágége tó nínú ayọ ọlọ́mọsàbá wa sàlékù ẹ̀ àti gbogbo àwọn tó rí bí wọn táwọn náà dìde tí nǹkan wá ti di pọ́ bá dojú agbami tán kó ń kálukú kó 11 player jáde ẹ tún rí àwọn extra àwọn bench kílẹ̀ pé àwọn bench àtàwọn section 2 section 3 section 4 tí wọ́n gbé ó sì máa jẹ́ 11 nínú tọ́lọ̀ ń sí fún baba Alágége. Laqad ja'akum li ilafi.